Africa Content TV. Put it now. Ọ̀gá tiwa ti dé, alátìlẹ́yìn fígbọ̀n ti dé, kábíyèsí ti dé, ìdùnnú gbòòwò Gbẹ̀ngà Àtọ̀ní jẹ́ńtù pẹ̀lú àfọ́gàràtọ̀ wọ́n ti ń bọ̀ ọjọ́ ti pẹ́ láyé ẹja jẹjẹ lọ ẹja lẹ́jẹ̀ Àtọ̀ní. Kí ìgbà kí í sà ọmọ yín ti bá ṣe àbàlẹ́kìtì mú kí.